ẹ̀dọ̀kí ìròyìn lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Òkú obìnrin kan dàwátì nílé ìgbókùúpamọ́sí tí wọ́n gbé sí. Àwọn ọmọ Looku ló kóra wọn jọ pọ̀ lẹ́yìn ìgbà tán ti dáná ìrẹsì àtàwọn oúnjẹ míì táwọn èèyàn ó jẹ níbi òkú ìyá wọn. Wọ́n dé ilé ìgbókùúpamọ́sí Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital tó wà ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn láti gbé yá. Gbogbo òkú tí wọ́n fi hàn àwọn ọmọ Looku ní kò sí kankan nínú ẹ̀ tó jọ ìyá wọn. Òkú obìnrin tó dàwátì ọ̀hún ni wọ́n ti ní ìgbésẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀. Wàhálà bá bẹ́ sílẹ̀ lásìkò táwọn mọ̀lẹ́bí àtọmọ Looku tó ní òkú tán wá sílé ìwòsàn kí wọ́n lè tètè gbé òkú ìyá wọn sin lọ́jọ́ tí wọ́n mú. Òkú ọ̀hún ni wọ́n ti gbé wá sílé ìgbókùúpamọ́sí láti oṣù kẹwàá ọdún tó kọjá tí wọn kò sì rí i mọ́. Lára àwọn òkú mọ́kàndínláàádọ́rin tí wọ́n fi hàn àwọn mọ̀lẹ́bí náà kò sí kankan tó tiẹ̀ ṣèèṣì jọ ìyá wọn. Àwọn aláṣẹ OOUTH ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bíi àṣìṣe ńlá gbáà tí wọ́n sì ní irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ rí lọ́dọ̀ wọn. Adarí ẹ̀ka ìlera ilé ìwòsàn náà Olúwabùnmi Fátúgàṣe sọ pé ilé ìwòsàn náà ń ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ lọ́wọ́ o. Ó fi hàn pé àkálẹ̀ fídíò bí nǹkan ṣe lọ níbẹ̀ ni wọn yóò tó fi síta. Àwọn ọmọ Looku ní a ò ní gbà láyé àfi tá a bá rúkú ìyá wa. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Pẹ̀lú bí àwọn èèyàn ìlú ṣe ń sáré sókè sódò láti lè rí owó tuntun gbà, àwọn kan tí wọ́n lọ ń ra owó nílé ìfowópamọ́ tún owó tà fáwọn èèyàn lówó gọbọi lọ́wọ́ ti bà. Àjọ Department of State Services DSS ló sọ pé ọwọ́ àwọn ti bà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan tó lọ́wọ́ sí títa owó náírà tuntun. Lónìí ní àtẹ̀jáde náà ló di fífi síta látọwọ́ agbẹnusọ àjọ DSS Peter Afunaya. Ó sọ wípé òṣìṣẹ́ ilé ìfowópamọ́ wọ́n wà lára àwọn tá a gbá mú. Wọ́n dọ́gbọ́n ń kó owó ọ̀hún jáde fáwọn èèyàn kan nígbà táwọn aráàlú kan ò sì ní rówó gbà. Àjọ DSS wá fàsìkò yìí ṣèkìlọ̀ fáwọn tó bá ń lọ́wọ́ síwà yìí láti tètè lọ jáwọ́ kó tó pẹ́ jù, torí tọ́wọ́ àwọn bá tẹ̀ wọ́n, wọn yóò fi mú dánrin òfin. Àjọ DSS wá rọ àwọn àjọ lájọ tó ń gbógun tirú ìwà bẹ́ẹ̀ láti dìde kún wọn lọ́wọ́ kí wọ́n lè gbógun ti àwọn tí ń ra náírà ta náírà tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ilé-ẹjọ́ ẹ dákun ẹ gbà mí sílẹ̀ o, ẹ má jẹ́ kí àjọ EFCC ó tàwọn dúkìá mi, ó wọ́n pọ̀. Mínísítà tẹ́lẹ̀ rí fún àlùmọ́ọ́nì epo lórílẹ̀‐èdè Nàìjíríà abilékọ Diazene Alison Madueke òun ló rọ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá láti pàṣẹ fún àjọ tó ń gbógun ti ṣíṣowó ìlú báṣubàṣu EFCC léyìí tí wọ́n sì ti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá ọ̀hún láti tètè dá àwọn dúkìá ọ̀hún padà. Alison Madueke ló ké sí ilé-ẹjọ́ láti dá àjọ EFCC lọ́wọ́ kọ́ kí wọ́n má bàa ta àwọn dúkìá olówó iyebíye tóun ti fún àágùn ojú òun kó jọ. Ó ní kì í ṣowó ìlú o lòun fi kó jọ. Bí ẹ ò bá gbàgbé, àjọ EFCC òun ló ti kó ọ̀rọ̀ náà lọ sí ilé-ẹjọ́ tí ilé-ẹjọ́ sì ti fààyè gbà wọ́n láti ta àwọn dúkìá náà láti oṣù kínní ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ẹ̀ fáráàlú pé gbàǹjo a fẹ́ tàwọn dúkìá tó jẹ́ ti Diazene Alison Madueke. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọkùnrin tẹ̀ ń wò yìí kó sọ́wọ́ obìnrin tó kì í látọ̀ọ́kán nìyẹn bá ní òun ni ó sanwó ohun tó ń rà. Igbe sọ ó bọ́ sójú òpó ayélujára ó sì bẹ̀rẹ̀ sí pariwo. Ó bẹ̀rẹ̀ sí pé Honorable Shina Peller pé ẹ dákun ẹ gbà mí o, ilé ìtura yín mo wà tí mo sì ti wá ṣayé. Lọ́ọ̀kán lẹ́nìkan ti ń kí mi tó sì na àtàǹpàkò sí mi lọ́ọ̀kán wípé a kú ọjọ́ méjì mẹ́ta kan. Èmi náà sì dáhùn, mo rò pé ara àwọn olólùfẹ́ mi kan ni, ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n padà ní n tó rà ẹgbẹ̀lẹ́mùkan mílíọ̀nù náírà ní n tó rà. Nígbẹ̀yìn wọ́n ní mi ò ní lọ, ló ṣe tètè pariwo síta pé Honorable Shina Peller ẹ gbà mí o,
ẹgbẹ̀rún 4 náírà péré ló bá mi débí, kódà wọ́n gbé mi débí ni. Ẹ farabalẹ̀ gbọ́ bóun fún rẹ̀ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀. Honorable Shinoprella, please, I'm begging you. I'm at your club Kilos in VR, and this is 7 a.m. They don't want me to go. Okay, I think something happened. Your waiter did like this to me. That one girl is calling me. One fine girl, yeah, was a fan. So I just, oh, maybe she's a fan. So the girl was doing like this to me. Which I was not doing like this. Your waiter to now look at me and did like this. I said yes. I can't tell the waiter. I said thank you. Say you they show me fine girl. Now, around 1:42, they now came to meet me that the girl has gone. That this is my bill. They said 2.8 million naira for 3 years. Honorable Shinoprella, yesterday, the first time, Mamutini Omori. And I said I'm not the one. They said, but I was doing. They now showed me video when I was doing like this, and everybody was hailing me. I'm begging you. All I have here is 4,002. They invited me. They may come. Comment, share, like. Ẹ máa wò ó lóní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́.